mi ò tí ì rí ìrànwọ́ kankan gbà láti ọ̀dọ̀ Davido lórí ìtọ́jú ọmọ wa. Sophia Momodu ló sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀. Ẹni tí ó bí ọmọ àkọ́kọ́ fún gbajúgbajà olórin nìyún David Adeleke tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Davido ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ olórin ṣèwọ́ṣèwá Sophia Momodu. Òun náà ni ó ti bẹ́ ọ̀rọ̀ lójú kẹ sí ìgboro ayé lásìkò tá a wà yìí tó sì ń sọ di mímọ̀ èyùn fún àwọn olólùfẹ́ kan eléyìí tí wọ́n pe Sophia Momodu ó ní kò jẹ́ kí ọmọ eléyìí tí ó jẹ́ ọmọ tí ó bí fún Davido kí ó wá síbi ayẹyẹ ọjọ́ ìbí ọdún 23 eléyìí tí Davido ṣe ní Atlanta. Wọ́n pe àwọn olólùfẹ́ kan òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kò bá kùn gbé eyín sí Sophia Momodu eyín lórí ọmọ wọn eléyìí tí a mọ̀ sí Ìmádé Adélékè wípé ìyá ọmọ yìí òun náà ni kò jẹ́ kí ọmọ yìí yọjú síbi ayẹyẹ ọjọ́ ìbí bàbá rẹ̀ eléyìí tó wáyé ní Atlanta. Nígbà tí Sophia Momodu wá mọ̀ sọ̀rọ̀ di mímọ̀ ó pé igun ọ̀dọ̀ òun àti igun ọ̀dọ̀ Davido òun náà ni ọmọ òun fì sí tó sì jẹ́ wípé kò sí igun kankan eléyìí tí ọmọ òun ò fì sí tí ò sì ti lè ṣe dáadáa. Ó pé ṣùgbọ́n àwọn tí wọn ò bá mọ̀ dí ọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára òun náà ni kí wọ́n káfàró lórí ìmọ̀ sọ ọ̀rọ̀ eléyìí tí wọn ò bá mọ ìdí rẹ̀. Nínú ọ̀rọ̀ eléyìí tí Sophia tún sọ ibẹ̀ ló ti ṣe lálàyé wípé láti ìgbà tí òun ti kúrò eyín ní àkàtà Davido òun náà ni òun ti ń dá ọmọ yìí tọ́ tó sì jẹ́ wípé láti bí ọdún 5 sẹ́yìn òun náà ni ìtọ́jú ọmọ yìí ó ní ó ti kúrò ní ọ̀dọ̀ òun. Ó tún sọ di mímọ̀ wípé òun rí dájú wípé gbogbo àwọn tó jẹ́ ẹ̀tọ́ tó yẹ kí ọmọ yìí ó ní òun náà ni òun fún kó má bàa mọ́ lára wípé òun àti bàbá rẹ̀ tó jẹ́ Davido jọ wà pọ̀. Ó pé fún díẹ̀ yìí ń kọ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ olólùfẹ́ àti àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n máa ń gbé àgbépọnu lórí ẹ̀rọ ayélujára kí wọ́n ṣẹ́ra ró lórí ìmọ̀ gbé ọ̀rọ̀ eléyìí tí wọ́n bá mọ ìdí rẹ̀. Sophia Momodu pé láti bí ọdún 5 sẹ́yìn òun náà ni òun ò tí ì rí nǹkan kan gbà láti ọ̀dọ̀ Davido gẹ́gẹ́ bí ohun ìtọ́jú fún ọmọ eléyìí tí òun bí fún tá a mọ̀ sí Ìmádé Adélékè. Fún ọ̀pọ̀ ìròyìn bí èyí ẹ tẹ̀lé wa ní gbogbo ojú òpó ẹ̀rọ ayélujára pẹ̀lú Diamond TV Channel. Ẹ ṣé púpọ̀.